ẹni tí ó tóbi jù nínú yín láti ṣe bí ẹni tí ó kéré jù lọ. bẹ́ẹ̀ ni ẹni tí ó ṣe olórí ní láti ṣe bí ìránṣẹ́. ta ni ó tóbi jù, ẹni tí ó jókòó láti jẹun tàbí ẹni tí ó ń ṣe ìránṣẹ́? ó dájú pé ẹni tí ó jókòó ni. mo wà láàrin yín bí ìránṣẹ́. ẹ ti wà pẹ̀lú mi ní àkókò àwọn ìṣòro mi. bí bàbá mi ti fún mi ní àṣẹ láti jọba, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èmi náà yóò fún yín ní àṣẹ. ẹ̀yin yóò bá mi jẹ, ẹ ó sì mu pẹ̀lú mi ní ìjọba mi. ẹ ó sì jọba lórí ẹ̀yà 12 Ísírẹ́lì nígbà tí ẹ bá jókòó lórí ìtẹ́. Oníkúpa ni kì yóò sí ní ìgbà náà. Símónì, Símónì, kíyèsí, Sátánì ń fẹ́ láti dán ọ wò, láti ya rere kúrò lára búburú bí àgbẹ̀ ti máa ń ya alikama kúrò lára ìyàngbò. ṣùgbọ́n mo ti gbàdúrà fún ọ, Símónì, wípé kí ìgbàgbọ́ rẹ má ṣe yẹ̀. nígbà tí ìwọ bá yí padà sí mi, mú àwọn arákùnrin rẹ lọ́kàn le. Olúwa, mo múra tán láti bọ́ ọ lọ sínú túbú, àní láti bọ́ ọ kú pẹ̀lú. mo wí fún ọ, Pétérù, àkùkọ kì yóò kọ lónìí tí ìwọ yóò fi sẹ́ mi lẹ́ẹ̀mẹ́ta pé ìwọ kò mọ̀ mí rí. nígbà tí mo rán yín jáde láì mú ohun kan jẹ sí aláìní ohunkóhun bí? Rárá, kò sí ohun kan. ní àkókò yìí, ẹni tí ó bá ní ohun ìní lè mú un lọ́wọ́, ẹni tí kò bá sì ní idà lè ta agbádá rẹ̀ kí ó sì ra ọ̀kan. nítorí mo wí fún yín, a ti kọ nínú ìwé mímọ́ pé a sì kà á mọ́ àwọn arúfin, a ó sì ṣe ìmúṣẹ àwọn ohun tí a sọ yìí nípa mi. Wò, idà méjì ni Olúwa. ìyẹn náà tó. àjọ àwọn àgbààgbà ṣe ìpàdé bí wọ́n ṣe lè gba ara wọn kúrò lọ́wọ́ Jésù. Èṣù sì wọ inú Júdásì tí àpèlé rẹ̀ ń jẹ́ Iskariotu, ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn 12. ó di ọ̀tẹ̀ pẹ̀lú àwọn àgbààgbà láti mú Jésù. Jésù fi Jerúsálẹ́mù sílẹ̀ láti lọ gbàdúrà ní òkè Ólífì. ẹ gbàdúrà kẹ́ má bàa bọ́ sínú ìdánwò. Júdásì Iskariotu ṣekú pa Jésù nítorí ọgbọ̀n owó idẹ. Jésù sì gbàdúrà nígbà tí ó mọ̀ pé àkókò ikú òun fún ẹ̀ṣẹ̀ aráyé kù sí dẹ̀dẹ̀. Bàbá, bí ìwọ bá fẹ́, mú ago yìí kúrò lórí mi, ṣùgbọ́n kì í ṣe bí mo fẹ́, bí kò ṣe ìfẹ́ tìrẹ ni kí ó ṣẹ. Áńgẹ́lì kan láti ọ̀run fi ara hàn án láti mú un lọ́kàn le. òógùn rẹ̀ sì dàbí ìró ẹ̀jẹ̀ ńlá bí ó ti ń kán sílẹ̀. èsì tí ẹ̀yin fi ń sùn, ẹ dìde, ẹ gbàdúrà kẹ́ má bàa bọ́ sínú ìdánwò.
Júdásì, ṣé ìfẹnukonu ni ìwọ fẹ́ fi ṣekú pa ọmọ ènìyàn? Olúwa, ká fi dàṣà wọn bí. Ẹ wá, ẹ mú èyí tó gẹ́. Iṣẹ́ ìyanu. Èsì tí ẹ̀yin fi wá pẹ̀lú idà àti ọ̀gọ́ bí ẹni pé mo jẹ́ arúfin. Mo sáwà pẹ̀lú yín ní tẹ́ḿpìlì nígbà gbogbo, ẹ̀yin kò sì mú mi. Wákàtí yín nìyí láti ṣiṣẹ́ nígbà tí agbára òkùnkùn ń jọba. àwọn ọmọ ẹ̀yìn sì bẹ̀rẹ̀ sí í sá lọ nínú òkùnkùn. Ẹ mú aṣọ gidigidi. àwọn ọmọ ogun mú un wọ́n sì fi í ṣe ẹlẹ́yà wípé òun ni ọba àwọn Júù. ẹ̀wù tí ọba wọ̀ nìyí. Ṣàṣẹ́tẹ́lẹ̀ ojú òṣèlè fún wa. àbí ìwọ yóò gbà wá làbí? kábíyèsí, ìwọ yóò gbà wá làbí? Ọkùnrin yìí náà wà pẹ̀lú Jésù. arábìnrin èmi kò tilẹ̀ mọ̀ ọ́n rí. Mo rí wọn papọ̀. ìránṣẹ́ rẹ tòótọ́. Báwo ni ó ti rí kan láti gbẹ́kẹ̀lé ẹnìkan? ìwọ jẹ́ ọ̀kan nínú wọn pẹ̀lú. àní èmi kọ́. Láì ṣe iyèméjì, ọkùnrin yìí wà pẹ̀lú Jésù nítorí ará Gálílì ní í ṣe. lọ kúrò. n kò mọ̀ nípa ohun tí ẹ̀ ń sọ. Jésù yíjú padà ó sì wo Pétérù. Lọ́gán Pétérù rántí ohun tí Jésù sọ fún un pé lónìí kí àkùkọ tó kọ ìwọ yóò sẹ́ mi nígbà mẹ́ta. Olúwa, èmi bẹ̀ ọ́ ṣe tí o wí àti gẹ́gẹ́ bíi títóbi agbára rẹ. Ìwọ tí o dáríjì àwọn bàbá wa nígbà tí wọ́n sọ̀tẹ̀ sí ọ̀rọ̀ rẹ. Ìwọ tí o bínú sí wọn, ìwọ kò sì pa wọ́n run nítorí ìfẹ́ rẹ sí wọn àti májẹ̀mú rẹ àti òtítọ́ rẹ. Ìwọ dá wọn sí. ta ni ó lù ọ́? Wí fún wa. sọ tẹ́lẹ̀ ẹni tí yóò tún lù ọ́. Dá dúró. Mo ní dá dúró. Mo wá síwájú ìgbìmọ̀. Dìde. Àjọ àwọn aṣíwájú ẹ̀sìn péjọ láti bi Jésù léèrè ọ̀rọ̀.
Sọ fún wa, àbí ìwọ ni olùgbàlà náà? bí mo sọ fún yín ẹ̀yin kì yóò gbà mí gbọ́ bí mo bá bi yín ní ìbéèrè ẹ̀yin kì yóò dá mi lóhùn. ṣùgbọ́n láti àkókò yìí lọ ọmọ ènìyàn yóò jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run ọ̀gá ògo. Tàbí ìwọ ni ọmọ Ọlọ́run náà? bẹ́ẹ̀ ni èmi ni. Ta ló fún láṣẹ láti sọ bẹ́ẹ̀? Ó jẹ̀bi. àwa ti kálára wa ti gbọ́ nǹkan tí ó sọ. A ó mú lọ síwájú Pílátù. Bẹ́ẹ̀ni, ẹ máa mú lọ. Bẹ́ẹ̀ni, ẹ mú lọ. Ẹ máa mú lọ níwájú. máa lọ. wọ́n sì fà á lọ sọ́dọ̀ Pọ́ńtíù Pílátù, ẹni tí ó burú jùlọ nínú àwọn gómìnà ìjọba Róòmù, ẹni tí ó ti kan ogúnlọ́gọ̀ ènìyàn má gbélébùú fúnra rẹ̀. kí ni ẹ̀yin wá níhìn-ín ní òwúrọ̀ kùtùkùtù yìí? àwa mú ọkùnrin níbi tí ó ti mú àwọn ọṣẹ àìgbọràn. Ó dá orúkọ ìrúdò sílẹ̀ nínú tẹ́ḿpìlì. irú ìyàwó ni kí a fi jẹ́. Ṣe ìdájọ́ fún. n kò rí ìdí kan láti dá ọkùnrin yìí lẹ́bi rárá. Arípẹ́kùnrin yìí jẹ̀bi. Ó sọ wípé wọn kò gbọdọ̀ sanwó orí fọ́ba Róòmù. Ó ń pera rẹ̀ ní Kristi, ọba. ọba kẹ̀ tàbí ìwọ ni ọba àwọn Júù? bẹ́ẹ̀ ni ìwọ wí. Ó bẹ̀rẹ̀ ní Gálílì, nísinsìnyí ó tún ti dẹ̀hìn yìí. ní Gálílì tàbí ará Gálílì ni ọkùnrin yìí? bí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí Hẹ́rọ́dù ṣe ẹ̀tọ́ fún un. ó wà ní Jerúsálẹ́mù àbí bẹ́ẹ̀ kọ́? ẹ mú tọ̀ Hẹ́rọ́dù lọ. ta ni ó sọ pé ìwọ ń ṣe? àwọn wo ni ìwọ pè ní ọmọ ẹ̀yìn rẹ̀? wọ́n tilẹ̀ wí pé ó ń pidán. pidán kan fún mi. Olúwa mi, ó ti ń ba gbogbo àwọn ènìyàn wa jẹ́. Ó ń pe ara rẹ̀ ní ọba. ọkùnrin yìí ọba kẹ̀. kábíyèsí ọba, ẹ kíyèsí gidigidi o. ẹ rán padà sọ́dọ̀ Pílátù, ẹ̀ka ìjọba rẹ̀ sáà ni èyí. ọkùnrin yìí kò jẹ̀bi ohun kan tí ó tọ́ sí ikú. èmi yóò nà án ní ẹgba n ó sì dá a sílẹ̀. Ojúṣe rẹ ni láti dá ẹnìkan sílẹ̀ fún wa.